Hello, ẹ̀yin tèmi, ó tuntun ṣẹlẹ̀ báyìí o lórí gbogbo rògbòdìyàn tó ń lọ láàrin Oriyomi Hamzat àti bàbá Lere Shittu tí wọ́n lọ sí ọ̀dọ̀ àgbàlétù tí wọ́n lọ ṣe interview tí wọ́n sọ ìrírí wọn pẹ̀lú Oriyomi Hamzat pé kò ràn wọ́n lọ́wọ́. Arábìnrin jáde o, wọ́n tún wíníwíní ọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé àwọn náà wà nínú àwọn student tí ó la ọ̀dọ̀ wọn kọjá àti ọ̀dọ̀ Oriyomi Hamzat. Wọ́n dẹ̀ ní kò ń ṣe gbogbo èèyàn tí èèyàn bá ṣe lóore, kò ń ṣe gbogbo ló máa dúpẹ́. Wọ́n ní kò ń ṣe Oriyomi Hamzat nìkan ni wọ́n ràn lọ́wọ́ ń gbà yẹn o. Wọ́n ní àbí torí Oriyomi Hamzat ó lálùyọ ni ó mú kán wá sọ eléyìí pé àwọn wà very very disappointed nínú gbogbo ìtànsọ yìí because àwọn jẹ́ ẹni tí ó la ọ̀dọ̀ wọn kọjá tó dẹ̀ la ọ̀dọ̀ Oriyomi Hamzat kọjá pé bí Oriyomi Hamzat ṣe ń ṣe àánú bẹ́ẹ̀ ni àwọn náà ń ṣe àánú tó ń kọ́ a lot of students báwọn náà lè jẹ́ lára àwọn students nígbà yẹn. So èyí tí wọ́n ṣe yìí wọ́n ló kù díẹ̀ káàtó. So ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lára lọ́dọ̀ arábìnrin tí wọ́n la ìlà kọjá ní ọ̀dọ̀ àwọn méjèèjì. So àwọn ni wọ́n lè sọ gbogbo ìrírí wọn láàrin àwọn méjèèjì. So this is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ àjọgbọ́ kẹ́yìn náà kí o máa fòpinion sínú comment bó bá ṣe rí lọ́dọ̀ yín. Ẹ jẹ́ àjọgbọ́. Ẹ jẹ́ kí n jókòó kí n farabalẹ̀ sọ̀rọ̀ yìí. Kò sí bí èèyàn ṣe lè present ọ̀rọ̀ tó lórí social media. Kò sí bí èèyàn ṣe lè present ọ̀rọ̀ tó. Kò sí bọ́rọ̀ yẹn ṣe lè sound emotional tó àbí tẹ́ni yẹn wà emotional tó. Ẹ jẹ́ ká try láti má máa judge èèyàn rárá. Ó ní fídíò kan tí mo rí ń sìn. Ó ní prophet kan tó wá alàgbà Lere Shittu lọ láti lọ surprise wọn pẹ̀lú car. So he came out, he thought probably wọ́n sọ pé wọ́n fẹ́ bóyá wọ́n fẹ́ fún wọn níṣẹ́ àbí nǹkan kan, and he ended up getting to know that wọ́n wá gift wọn ní mọ́tò ni. And he was happy, he was appreciative. But using that opportunity to mention people's name tí wọ́n ràn lọ́wọ́ tí wọ́n ò sí ń bẹ̀ fún wọn, I feel like that was not necessary at all. Because Oriyomi Hamzat tẹ mention yẹn sir, ẹ̀yin àti Oriyomi Hamzat tẹ mention yẹn, ẹ ní nǹkan kan in common tí èmi tí mo wà 100% sure of. Òun ni kẹ́ ẹ kó àwọn èèyàn rọra, kẹ́ ẹ dẹ̀ máa ran àwọn èèyàn lọ́wọ́. And as a matter of fact, mo mọ̀ pé ńgbà tẹ́yin náà ń ṣe àwọn orí tẹ́ ń ṣe yẹn, àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló gbára yín kọjá sá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn tó jẹ́ students, àwọn tẹ́ pàdé later tí ẹ help tẹ́ kó sòdí tán gbára yín kọjá. Kò ń ṣe Oriyomi Hamzat nìkan. Kò ń ṣe Oriyomi Hamzat nìkan ni èèyàn tó wà òkè láàrin gbogbo wọn lé ní. Níbo ni gbogbo àwọn tó kù wà? Ẹ ti mention, mo gbọ́ tẹ mention ẹnìkan, bóyá èmi dẹ̀ ní ìwọ dáadáa. Ẹ mention ẹnìkan tó ṣì ń contact ní tó ṣe nínú wọn. But níbo ni àwọn tó kù wà? Mentioning his name, is it because he's a famous person now? Àbí torí kíni? The Oriyomi Hamzat that you mentioned, sir, it would have a lot of people around him to help, to ràn lọ́wọ́. Ẹni tó ṣe, ẹni tá a ṣoore fún, in most cases kọ́ ló máa ń ṣe èèyàn lórí sá. So mentioning him was absolutely not necessary. Ní ẹ̀yin tí mo mọ̀, I know you to be somebody tó nífẹ̀ẹ́ sí láti kó yàn rọra ṣèyàn lóore. Àwa iná pẹ̀lú àwọn ọmọ terrorists náà gbà yẹn. And I can say èmi náà pẹ̀lú àwọn àbúrò tó Oriyomi Hamzat ràn lọ́wọ́ ń gbà yẹn. And that was when I was in school anyway. Oriyomi Hamzat went as far as mi mọ̀ bóyá eyín yẹn ṣì wà ń bẹ̀ láti kán ní eyín. That is how far he has gone in his life to help people. Mo rántí when he was seriously beaten nítorí pé he was helping somebody nígbà yẹn. That is how far Oriyomi would go for you. Bẹ́ẹ̀ni, that is how far Oriyomi would go for you. Torí mo rí tẹ́nìkan comment pé Oriyomi ń ṣe business ni, Oriyomi make owó látara àwọn èèyàn ni. I'm not saying this láti defend Oriyomi. The Oriyomi that I know would do things not because of the money coming out of it. I will say it one more time. Oriyomi Hamzat that I know would do things, would dìde ìrànlọ́wọ́ for you without having to think of anything that is going to come out of it. More money, 100%. And I know I am not the only one
tó mọ̀ nípa nǹkan tí mo sọ yìí. Mo mention it was beat. There was a time he was beaten up, and wọ́n end up láti kún ní mi ò lè gbàgbé. Ore ni Ore ló dé level yẹn o. He was left alone lórí ọ̀rọ̀. Nobody supported him. Nobody supported him at that. He was on his own. So ẹni tá bá ṣoore fún kò yẹ ká retí láti kó níbẹ̀ dandan. Ẹni tó wá gbé mọ́tò fún yín yẹn ẹ ṣoore sọ́dọ̀ ẹ̀ ó kàn wò láti wá ṣoore fún yín ni. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa mẹ́nu kúrò láti fi máa sọ̀rọ̀ àwọn èèyàn ní àìdá, especially nígbà tá a bá ti mọ̀ pé wọ́n ti lórúkọ. Bí ìgbà téèyàn ń bá wọn jẹ́ ni. And that's why I asked that question, sir. Pé Oriyomi Hamzat ní kọ́kọ́ lè ràn lọ́wọ́ àwọn tó kù nígbà yẹn náà, sir. Àwọn dà. Téèyàn ẹ bá ṣèyàn kan lóore tí ò bá ti ràn yín lọ́wọ́, tọ́lọ́run dẹ̀ gbé another person dìde, ọpẹ́ ló yẹ ká máa do. Kò yẹ kẹ́ mention ni rárá. I'm sorry, it shouldn't be me coming out to say this about you, sir. But Abba, ó kù díẹ̀ káàtó, sir. I'm sorry to say, sir, ó kù díẹ̀ káàtó. I know my mom may not be happy seeing this, but I just have to say, ó kù díẹ̀ káàtó. Because àtẹ̀yìn, sir, àti Oriyomi Hamzat yẹn, èèyàn dáadáa lẹ́yìn méjèèjì sí mi. Èèyàn dáadáa lẹ́yìn méjèèjì sí mi.